Mr. Mighty ó mọ̀mọ́ kú ọdún ọmọ wọn lẹ́gbà Alake ṣe bí wọ́n ní mò ń pè ọmọ kan bí Egba gbèjì olóríire ọmọ ni ó kú ọdún òkú ọdún mo lọ sí kó yẹ dùn òkú àṣeyẹ ni òkú ayẹyẹ orí kádùn Mr. Mighty mo ló ṣọdún èyí ó ṣe tẹ̀mí sí lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó wàá gbó bí olúgbógbó tí ń gbó nílé ayé ikú òjijì ò wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí lájọ tẹ̀lé ìpẹ́ lọ́lọ́lọ́hùn ọba òhòrè gangan Mr. Mighty o Àjíkẹ́ Adé smart babe ló rán mi wá o iye òun ló rán mi wá òun ló ní wá kí yọ ó ní Akanni Akewi dákun gbéra lẹ́kọ̀ọ́ dìde wọ́n bá ń kẹ́ni mi dáadáa èèyàn pàtàkì tí mo bá ròde ni àmọ́lẹ́wà Mighty ẹlẹ́yinjú ẹ̀gẹ́ wọ́n bí wà tútù bí àdàbàṣá ni mo pé ó bá ń kí o àdùnmáàdán arẹwà lọ́kùnrin ni ọmọ kan bí Egba gbèjì olóríire ọmọ níṣe iṣẹ́ rẹ̀ ò wá ní dojúrò wà á mọ̀ rí ṣe ni àìsàn wá ní kàn án Ọlọ́run ọba mi ò kú ní jẹ́ òkànjú kú ìlú ọba tó wà ọkọ ọba àdá ọba kò ní ṣá ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kò ní ṣá ọ lẹ́sẹ̀ àwọn òbí rẹ̀ máa jèrè rẹ ni ìwọ náà máa jèrè ara rẹ wọn ò kú ní mọ̀sáré rẹ wà á dàgbà wà dógbó nínú owó nínú ọlá ńlá nínú ìmọ̀ àti òye ni lọ́lọ́lọ́hùn ọba ìlọ́wọ́ adélé àwọn bàbá rẹ̀ Mighty jẹ́ àrèlé o dákun jẹ́ ń bá ọdẹnu gádẹ́rì àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni mẹ́bí wọ́n lọ́mọ wọn lẹ́gbà Alake ọmọ èrò lọ́kọ̀ ọmọ olúgbọ́njọ́ bí ni ọ́ mẹ́bí wọ́n lọ́mọ àṣẹ tí mọ̀mí kíkan ni Egba ọmọ yùmùyùmù lóró kúkú ń ké mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀ ni ọba márùn ni wọ́n ń bẹ lóde Egba Alake mẹ́bí gbogbo wọn ni wọ́n ń dádé olùgbàrà ọba ni àgùrà ọba ni ọ̀ṣìlẹ̀ ọba ni olówó dúró ọba ni Alake jọ bí èrò Egba ń kọ́ ṣé bàbá ń bẹ lálàáfíà ara ọba ní í ṣe ẹ mọ̀ pé bọ́tí ń ṣe mọ́ká náà ni wọ́n ń ṣe lóde Egba Alake wọ́n mú mi sẹ́mísẹ́mí mọ́ká ẹ̀yin náà mọ̀dọ̀gún lóde Egba Alake ṣẹ́rọ̀ mọ́ pa ni wọ́n ń gàràfà mọ́ká ẹ̀yin náà ń gbólúmọ́ lóde Egba Alake ó wá délẹ̀ kíni mo ní kẹ́ wá fòrò yín ràn mí nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n ro kàkán mi níjọ mo gúnyán lẹ́bẹ́ tán mo ro kàkán mi níjọ kàkà kí wọ́n fòrò yín ràn mí pẹlẹbẹ igi ni wọ́n gbélé mi lọ́wọ́ o àṣẹ wómù kókó lọ́rọ̀ ń ké o nàmùnàmù kókó lọ́rọ̀ ń kú ìwọ lọmọ rò mi ò pagi ọmọ rò mi ò pọ̀ ọ̀pẹ ọmọ rò tí ń pagi tí ń pagbágòrá ni wọ́n ń poríkèlé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni Egba lónìí báyìí sí ẹ̀yin lẹ́ni bá wà lókè bẹ̀hùn ni Mr. Mighty mo ló kú ọdún ó sì kú àṣeyẹ ǹjẹ́ tán bá rí ta ní nǹkan rèé kí ọ̀la tẹ̀ kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Habibullah ìtara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.